Good day, ladies and gentlemen. Friend of Josie, co-debater, I'm a follow Lee. Àwọn tó máa rí Iya Sebili ẹ jẹ́ káwọn yẹn rí Iya Sebili ẹ jẹ́ pàǹdà tó wà lọ́wọ́ ẹ̀. Àwọn irinṣẹ́ yín tẹ́ fi máa ń jalè. Ṣé bí àjọ ajá wọlé? Ó máa gbé wúyẹ́ tó wọlé tí ó kàgó máa dẹ̀wọ̀n àmúso. Ìṣẹ̀lẹ̀ àgbà fi sọ́dọ̀ ìyá àgbà, ọmọ tó ń ṣàkíyèsí yín gbogbo nǹkan ti yí padà nípa yín. You no fit see me finish. Ìgbàgbé ọ̀wọ́n lè see me finish. Ó fẹ́ rí mi tán. Ṣé yóò ṣàkíyèsí pé àtìgbà tí Iya Sebili ti padà wọnú ọjà yìí? Lọ́ra ajé tí ó ti sá. Oníṣẹ́ ọwọ́ kan kò lè ra lámbò. Kò sì dájú wípé ẹni tí ń ṣiṣẹ́ oṣù ó lè ra lé sí Banana Island. Ẹ̀yin wọn lọ jà o. Ẹ̀yin dájọ́ ọjà mi lọ́wọ́ rẹ̀ gbogbo. Bàbá o. Ṣé Iya Sebili náà? Ẹ lè fi wá àṣẹgbẹ̀rẹ̀. Àjọ pọ̀ lọ́wọ́ mi, ọwọ́ àwọn tó máa jò, máa ń pààyàn. Àgọ́ sí pọ̀pọ̀ tó ń sọ́ọ̀pù kábẹ́rẹ́ wa kúkú lọ ẹtì. Oyè ìdáná yá wọn. Kill them all. Ó ń yẹlẹ̀ bí o, ó ń jẹ́ orí àpárá. Fọ́tò èmi àti bàbá rẹ̀ rèé. They don't like me at all. Ìwọ Iya Sebili. Ìyá mi ló ṣe mí ní. Ìwọ ló ti ṣe gbàràdà tó gbẹ́bọ̀ gbàràdà. Ọtí tó dùn ún ọjà yìí. Iṣẹ́ gbàràdà.